àfi k'Ọlọ́run gbà wá lọ́wọ́ àwọn gbájúẹ̀ àwọn olè ọ̀lẹ. Gbajúmọ̀ òṣèrébìnrin tíátà ilẹ̀ wa ìyẹn Ṣótáyọ̀ Ṣòbọ́lá láti fi àìdùnnú ẹ̀ hàn látàrí bó ṣe kó sọ́wọ́ gbájúẹ̀ ṣùgbọ́n tí kò sọ iye owó náà. Nínú fọ́nrán kan tó fi léde sórí ẹ̀rọ ayélujára rẹ̀ ló ti sọ bí gbájúẹ̀ náà ṣe fi orúkọ òṣèré akẹgbẹ́ rẹ̀ gbowó lọ́wọ́ rẹ̀. Ẹ gbọ́ ohun tó sọ. What does not concern me or putting my nose in anybody's business. But when people come to me for help, I try my possible best to help. There are times that I go as far as using money from my business. A lot of times, I'll just sell some 1 or 2 things and use the money to help people do stuff when they need it because I know they just need it. So now, let me say this in Yoruba. It's not going to be interesting if I say it in English the way I'm going. Sori ìwọ tó wá lórí WhatsApp tó pèrè ní oní film tó fi ọgbọ́n gba owó lọ́wọ́ mi wípé o fẹ́ sanwó school ọmọ tó fẹ́ gba tó forúkọ ẹlòmíì gba owó lọ́wọ́ mi tó sọ pé o fẹ́ sanwó school ọmọ tó dẹ̀ kí n ṣe pé ẹni yẹn ni ẹ́ àti ìwọ tó parọ́ pé ilé ẹ fẹ́ dàrú o fẹ́ sanwó ilé tó fi ọgbọ́n wá gba owó gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe kíní yẹn nítorí mọ̀ pé ó lè jẹ́ èèyàn kan ò ló ń fi orúkọ oríṣiríṣi èèyàn wá bá mi o tẹ́ fi ń gba owó lọ́wọ́ mi tẹ́ ń parọ́ pé èèyàn báyìí báyìí ní tẹ́ ẹ̀dẹ̀ kí n ṣe ẹni yẹn mo sọ ni o mi ò fi ṣeré o jẹ́jẹ́ mi mo wà ìwọ ló wá bá mi o tó fi orúkọ olórúkọ wá gba owó lọ́wọ́ mi pẹ̀lú àṣẹ Ọlọ́run gbogbo nǹkan tó bá ti kó jọ ó máa parẹ́ lójú ẹ lójijì ó máa parẹ́ mọ́ ẹ lójú ni níwọ̀n bá gbà tó bá ń fi ojú kan omi tó bá ń fi ẹnu kan omi gbogbo omi ara ẹ báyìí wọ́n máa gbẹ ni ẹja ara ẹ máa gbẹ ni wọ́n máa rù ẹ́ kiri ni ìgbà mi wọ́n kàn déédéé rí pẹ́ lómi déédéé fò ṣọlẹ̀ ó kú lójijì wọn mọ nǹkan tó ṣe ẹ máa ní Ọlọ́run wa kí ló ṣẹlẹ̀ kí ló ṣe kíní kan àfọwọ́fà àwọn ẹlòmíì ni o ẹ jẹ́ kí àwọn tó need help kí wọ́n rí help gbà àwọn tó need ìrànlọ́wọ́ ẹ jẹ́ kí wọ́n rí ìrànlọ́wọ́ gbà o bó sórí ìwọ tó fẹ́ ní pé o fẹ́ máa scam tẹ́ bá scam àwọn òyìn máa scam àwọn èèyàn síwájú ẹ má dé ọ̀dọ̀ mi wá scam èmi o ìwọ tó wá scam mi tó fi orúkọ lórúkọ wá gba owó lọ́wọ́ mi pẹ̀lú àṣẹ Ọlọ́run gbogbo nǹkan tó bá wà lára ẹ tó bá mí gbogbo ẹ máa kú lójijì ni gbogbo nǹkan tó bá fọwọ́ ara ẹ kó jọba ìwà fi ọwọ́ ara ẹ lù tà ní gbàǹjo ni ṣé ń ṣi èrè ni ẹ ń ṣi èrè ni ẹ mọ bí tó yẹ kẹ́ yà sí ni. Ṣótáyọ̀ ti bu èpè lu ẹni tó gba o gbogbo àwọn olólùfẹ́ Ṣótáyọ̀ náà ti sọ pé ohun tó sọ fún ẹni tó gba ìpè àrọ́ ti rọ̀ mọ́ o pépè náà máa ṣe mọ́ ẹni tó gba Ṣótáyọ̀ ẹ̀yin tèmi kí lẹ rí sí ohun tí Ṣótáyọ̀ sọ nínú fọ́nrán yìí ẹ jẹ́ ká mọ̀ ní abala àríwí sí comment section ẹ jọ̀wọ́ ẹ like iṣẹ́ fídíò yẹn ṣe gan-an ní fún àtìlẹ́yìn yín adúpẹ́ àmọ́ lóore.